ọlọ́pàá ti tẹ àwọn ẹgbẹ́ ayédèrú nọ́ọ̀sì kan nípínlẹ̀ Ògùn. Èwo tún ń taṣọ pupa lẹ́nu ìbọn àwọn ọlọ́pàá tó fẹ́ wá gbé Tani Ọlọ́run. Ògógó ti padà wá sáyé o, kí rí ọmọbìnrin rẹ̀ bímọ ọkùnrin làǹtìlanti. Ayọ̀ abara tíntín, ọmọ Ògógó tó ké gbàjarè lórí ayélujára nípa àìsàn tó kọlù bàbá rẹ̀ ti padà bí ọmọ tuntun jòjòló. Lásìkò tí wọ́n ń polongo ikú Ògógó la gbọ́ wípé ọmọbìnrin yìí tó nífẹ̀ẹ́ bàbá rẹ̀ bí ẹyin ojú kò láǹfààní láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà nítorí ipò ẹlẹgẹ́ tó wà yìí, ṣùgbọ́n níṣe ló padà gbà kámú o. Ọjọ́ 25 oṣù kẹjọ ọdún yìí la gbọ́ tí ìròyìn kan gbé wípé Kíra náà bímọ ọkùnrin làǹtìlanti. Say hello to them. Look at me. God bless you. Say thank you, guys. Welcome to see my big news. Yeah, say something. Thank you, guys. Sexy friends. Thank you for your prayers. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí ẹ̀ka ti Mòwe ti kéde wípé àwọn ti ṣàwárí ilé kan tí wọ́n ti ń ta ọmọ, èyí tí àwọn olóyún àtàwọn ọmọdé sì tún wà níbẹ̀ pẹ̀lú. A gbọ́ pé abúlé Àbárẹ́ ní Mòwe ni ilé náà wà, gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Babáṣèyí ti ṣàlàyé lọ́jọ́ Ìṣẹ́gun. Wọ́n ní níṣe làwọn ti ń hu gbọ́ lọ́jọ́ pípẹ́ nípa iléeṣẹ́ náà, ṣùgbọ́n nígbà tó di nǹkan bíi aago 7 òwúrọ̀ ọjọ́ Ajé ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2026 yìí ni ikọ̀ ọlọ́pàá lọ ya bo abúlé náà ní òpópónà Tolúwalàṣẹ ní abúlé Àbárẹ́, èyí tí wọ́n ní kò jìnnà sí Igbámúmọlẹ̀ ní ìgboro Mòwe. Wọ́n sì ṣàlàyé wípé nígbà táwọn dé ibùbá náà, àwọn rí olóyún 2 gbà sílẹ̀ pẹ̀lú àwọn ọmọdé 4 tí wọ́n jẹ́ ọkùnrin 2 àti obìnrin 2 ni wọ́n ní àwọn rí kó kúrò níbẹ̀ o. Wọ́n sì mú nọ́ọ̀sì tó ń tọ́jú ìyá kan tí ọjọ́ ìbí rẹ̀ súnmọ́ etílé. Iléeṣẹ́ ọlọ́pàá ti wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti taari ìṣẹ̀lẹ̀ náà sí ẹ̀ka tó ń rí sí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ògùn, èyí tó wà ní Eléwéran l'Abẹ́òkúta. Wọ́n sì tún fọn fèrè wípé bí ẹnikẹ́ni bá ní ohunkóhun láti sọ àbí gbọ́ ohunkóhun tó bá ṣe ní kàyéfì, wọ́n ní kí wọ́n má ṣe lọ́ra láti fi tó àwọn ọlọ́pàá létí o. Iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ ti sọ̀rọ̀ lórí bí ọlọ́pàá Kwara ṣe fẹ́ gbé Tani Ọlọ́run lọ sí ìlú Ìlọrin láti Ìbàdàn. Ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká ti jẹ́ kó di mímọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun wípé area command ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fẹ́ kó yé gbogbo èèyàn wípé àwọn agbófinró tó wá mú Tani Ọlọ́run wọ́n ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú ìwé àṣẹ ìmúni èyí tó wá láti ilé ẹjọ́ májísírèètì Ìlọrin. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn ní wípé níṣe ni Tani Ọlọ́run fi ẹ̀sìn dá àlàáfíà ìlú láàmú. Àṣẹ náà sì wá lẹ́yìn tí Tani Ọlọ́run kọ̀ láti tẹ̀lé àdéhùn gbígba onídùúró rẹ̀, èyí tí kóòtù fún un láǹfààní rẹ̀. Èyí ló fà á tí ilé ẹjọ́ fi pàṣẹ pé kí wọ́n lọ gbé wá o. Area command ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rọ àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n má ṣe hùwà tí yóò mú kí ọ̀rọ̀ náà le ju bó ti yẹ lọ. Bẹ́ẹ̀ làwọn aráàlú ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ táwọn ọlọ́pàá ń gbé lásìkò tí wọ́n fẹ́ wá gbé Tani Ọlọ́run. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn àwọn ọlọ́pàá náà ni bí wọ́n ti ń fi aṣọ pupa wé ẹnu ìbọn èyí tí wọ́n gbé dání wá. Lákọ̀tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzá ló ń jábọ̀ rẹ̀ sí ìgbọ̀nyín. Ire o.